bẹ́ẹ̀ lẹ́tí wà online báyìí. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo wí pé ògo ni fún Ọlọ́run Olódùmarè. Tìrẹ ni ògo, tìrẹ ni ìyìn, tìrẹ ni ọlá ńlá àti agbára. Ọba tó wà káyé ó tó wà, àfi gbogbo ògo fún ọ. Bákan náà, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé ẹ̀yin tí ẹ rí wa gbọ́ ní àkókò yìí. Bí Ọlọ́run ṣe ń bẹ, bí ẹ̀mí rẹ̀ ṣe wà láàyè, ẹ ó rí ìrànlọ́wọ́ Ọlọ́run gbà. A kí yín káàbọ̀ sí orí prógráàmù yìí, Baba Authority TV. Èyí ni yóò máa wáyé ní gbogbo ìgbà ní gbogbo agogo mẹ́rin ọjọ́ Monday, aago mẹ́rin ọjọ́ Monday, aago mẹ́rin ọjọ́ Thursday àti àwọn ọjọ́ mìíràn ẹ ó máa gbọ́. Ohun tí mo kọ́kọ́ fẹ́ fi wọlé, a ò ní ṣàyìn Ọlọ́run. Ó tọ́ láti gbé Ọlọ́run ga, ó tọ́ láti yìn nítorí pé òun ló fún wa ní orí ọ̀fẹ́, tí ó sì fún ẹ̀yin tí ẹ ń gbọ́ wa náà ní orí ọ̀fẹ́ láti máa gbọ́ wa. Ó yẹ ká yìn, ká fi ìyìn fún ẹni tó láyé àti ọ̀run. Ìwé mímọ́ sọ wípé orin Dáfídì orí 100, ẹ hó ìhó ayọ̀ sí Olúwa ẹ̀yin ilẹ̀ gbogbo, ẹ fi ayọ̀ sin Olúwa. Ẹ wá ti ẹ̀yin tí orin sí iwájú rẹ̀ kí ẹ mọ̀ pé Olúwa òun ni Ọlọ́run, òun ló dá wa, àwa ní ènìyàn rẹ̀ àti àgùntàn pápá rẹ̀. Ẹ lọ sí ẹnu ọ̀nà rẹ̀ tí ẹ̀yin tí ọpẹ́, àti sí àgbàlá rẹ̀ tí ẹ̀yin tí ìyìn. Ẹ máa dúpẹ́ fún, kí ẹ sì máa fìbùkún fún orúkọ rẹ̀. Nítorí Olúwa pọ̀ ní oore, àánú rẹ̀ kò ní pẹ̀kun, àti òtítọ́ rẹ̀ láti ìrandíran. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Nítorí Olúwa pọ̀ ní oore, pípọ̀ ní oore Ọlọ́run Olódùmarè, òun ni mo fẹ́ fi bá yín sọ̀rọ̀ ní àkókò yìí. Bóyá o wà, bóyá ebi ń pa ọ́ lọ́wọ́lọ́wọ́, bóyá o ti nírí, o wà nípò wípé ó sáfẹ́rẹ́ fún ọ, bóyá o ní ìlàkọjá kan tó ń là kọjá, bóyá o ní ìlépa kan tọwọ́ rí o tẹ̀ tó fẹ́ kí ọwọ́ rí o tẹ̀. Má gbàgbé wípé Olúwa tí mo mú tọ̀ ọ́ wá, Olúwa tí ó pọ̀ ní oore ni. Ó sì ṣetán láti sí ọ ní oore. Lọ́wọ́ rẹ̀ ní ire ayé àti ọ̀run wà. Ẹni tí ìpẹ̀kun ìṣerere ọ̀run àti ayé wà lọ́wọ́ rẹ̀, òun náà ní àjíǹde àti ìyè, Jésù Kristi ọmọ Ọlọ́run ọ̀gá ògo jùlọ, ọba onímájẹ̀mú ẹ̀jẹ̀. Ará mi olùfẹ́ o, ará mi olùfẹ́, Ọlọ́run yìí ń bẹ láàyè, ìwàláàyè rẹ̀ ń bẹ láàyè. Ó ṣetán láti la ọ̀nà àbáyọ fún ọ nínú onírúurú ìṣòro tàbí ogun tàbí ìdojúkọ tó bá wù ó wà. Ó ṣetán àti yin ara rẹ̀ lógo nínú ayé rẹ̀. Nítorí kíni? Ọlọ́run pọ̀ ní oore, àánú rẹ̀ kò ní pẹ̀kun, àti òtítọ́ rẹ̀ láti ìrandíran. Ọ̀rẹ́ lè ti já ọ kulẹ̀, mọ́ wò yẹn. Àbúrò rẹ̀ lè ti já ọ kulẹ̀, mọ́ ti ẹ̀rọ. Ẹ̀gbọ́n rẹ̀ lè má fẹ́ rí ọ lójúmọ́, ìwọ tẹjúmọ́ ta ni o? Tẹjúmọ́ Jésù Kristi. Ó ń bẹ láàyè, yóò sì ṣe ohun tí ṣe tiẹ̀, yóò ṣe ní àṣepé. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú. Orin Dáfídì orí 40 ẹsẹ̀ 13, Psalm 40 verse 13. Ó ní kí ó wù ọ́ Olúwa láti gbà mí, Olúwa yára láti ràn mí lọ́wọ́. Kí ojú kí ó ti àwọn tí ń wọ ọkàn mi láti parun, kí wọ́n sì dààmú pọ̀. Ìyẹn ti tú ọ. O ò nídìí àti pokùnso, o ò nídìí àti gbé nǹkan jẹ. Ìwọ àti àwọn tí ẹ jọjọ ní ọ̀rọ̀ pọ̀, o ò nídìí àti yẹn ni ìyẹn lódì. Ó di yíyàn gan tún lè dènà àdúrà rẹ. Ìwọ tó ń wò mí, tó ń gbọ́ mi, torí ọ̀nà àbáyọ máa là fún ọ. Ilẹ̀kùn àánú Ọlọ́run máa ṣí fún ọ. Bẹ́ẹ̀ ni ògo Ọlọ́run máa fọ̀ nínú ayé rẹ. Gbogbo ohun tó dojúkọ tàbí ohun tó ń là kọjá tàbí ohun tó dojúkọ kì í ṣòpin rẹ. Ká lè fògo Ọlọ́run hàn nínú ayé rẹ ni. Ará mi olùfẹ́, mo sọ̀rọ̀ sí ayé rẹ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run. Gbogbo ohun tí ayé lò láti dojú ayé rẹ rú, gbogbo ohun tí ènìyàn lò láti mú ogun wọnú ayé rẹ, gbogbo ohun tí ń ṣe lòdì sí àṣeyọrí rẹ, iṣẹ́ yẹn kó máa bàjẹ́. Má gbàgbé, ó ní kí ó wù Olúwa láti gbà mí. Tí Ọlọ́run tó bá wù Ọlọ́run láti gbà ọ́, ó ti tán. Ọ̀nà wo ni ó gbà wù Ọlọ́run láti gbà ọ́? Ìyẹn ni wípé o gbọ́dọ̀ sá mú ẹ̀ṣẹ̀, o gbọ́dọ̀ gba Jésù ní Olúwa àti olùgbàlà rẹ, o gbọ́dọ̀ gbàgbọ́ pé Jésù kú nítorí rẹ, o gbọ́dọ̀ gbàgbọ́ wípé Jésù kú nítorí rẹ, ó sì jíǹde nídàláre nítorí rẹ.
o gbọ́dọ̀ kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ kó o sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kó o kọ̀ sílẹ̀. O gbọ́dọ̀ gbà wípé májẹ̀mú ẹ̀jẹ̀ Jésù àti fi ra ayé rẹ padà. Ará mi olùfẹ́, jẹ́ kí n sọ fún ọ, ìṣòro tó níyẹn yóò já sí ìṣelógo, yóò já sí ìṣerere. Ó ní kí ó wú Olúwa láti gbà mí, Olúwa yára láti ràn mí lọ́wọ́. Ìyára ìrànlọ́wọ́ Ọlọ́run. Sọ pé ìyára ìrànlọ́wọ́ Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní online pẹ̀lú mi, mò ń kí yín káàbọ̀. Lórúkọ Jésù yóò dára mú yín. Ikọ̀ àti ìríjú Ọlọ́run tí ń bọ́ sọ̀rọ̀ Ọlọ́run náà ni wòlíì olùṣọ́ àgùntàn Michael Akínlóye Michael Olúwaṣọlá tinú ìjọ Restoration Authority Ministry aka Christ Authority Apostolic Church number 4 off Olúnlọ́yọ̀ Abonde Street ọ̀nà àrà local government. Gbọ́ èyí, o bá ọ̀rọ̀ yìí pàdé lónìí lórúkọ Jésù. Ọ̀nà ìṣerere rẹ̀ là. Ìrànlọ́wọ́ ìyára kankan, àwọn ọ̀rẹ́ ti pọ̀ tì, ẹbí ti pọ̀ tì, ó yá gba ìrànlọ́wọ́ ìyára kankan. Ìrànlọ́wọ́ ìyára kankan láti ọ̀dọ̀ Ọlọ́run. Ìrànlọ́wọ́ ìyára kankan láti ọ̀dọ̀ ọba. Ìrànlọ́wọ́ ìyára kankan láti ọwọ́ àwọn tí Ọlọ́run kó ìṣúra ayé ìbùkún ayé lé lọ́wọ́. Má gbàgbé, ẹni tó pọ̀ lóore, Olúwa pọ̀ lóore, àánú rẹ̀ kò sí ní pẹ̀kun. Láàárín oṣù 3 péré ló dábìrà nínú ilé Ebediodomu. Ìwọ tó létí tó ń gbọ́ mi, mò ń pàṣẹ ìrànlọ́wọ́ ìyára kankan sínú ayé rẹ, sínú ilé rẹ, sínú iṣẹ́ rẹ. Ó yá lọ rí àánú gbà, nítorí pé àánú rẹ kò ní pẹ̀kun. Àánú Ọlọ́run tí ò ní pẹ̀kun, tí ò ní pẹ̀kun yẹn, Ọlọ́run kó fi bá ayé rẹ ṣe, kó fi gbè ọ́ níjà, kó fi la ọ̀nà fún ọ, kó fi mú ìṣerere rẹ tí táwọn alágbára ayé ti jẹ gàba lé lórí. Àánú Ọlọ́run tí ò ní pẹ̀kun, ó yá kó fa ire náà fún ọ. Ará mi olùfẹ́, má gbàgbé tí mò ń bọ̀ sọ. Ọlọ́run tó pọ̀ ní oore, pípọ̀ ní oore rẹ̀, ìwọ ló kù tó fẹ́ ṣe lóore. Nínú ìran rẹ, ìwọ ló kù tó fẹ́ yà lẹ́nu. Nínú ìran rẹ, ìwọ ló kù tó fẹ́ dá lóhùn. Àní nínú àwọn ọ̀rẹ́ rẹ, ó fẹ́ fà ó gòkè. Nínú àwọn ènìyàn rẹ, àwọn tí wọ́n ti wà lókè, wọn à ní jábọ́ o. Má bá wọn gbàdúrà rẹ̀ láyé. Wọ́n tí wọ́n ti wà lókè kí wọn ó jábọ́. Rárá, má bá wọn gbàdúrà yẹn mọ́. Má bá wọn gbàdúrà yẹn mọ́. Ààyè òkè pọ̀. Ọlọ́run ó ṣètò ààyè òkè. Nítorí wípé alóhun gbogbo lódùlódù ni. Ọlọ́run tó pọ̀ ní oore, àánú rẹ̀ ò ní pẹ̀kun. Ó wá wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ ènìyàn, ẹni yẹn já ọ kulẹ̀. Má ti torí èyún bọkàn jẹ́, má ti torí èyún ronú. Ọlọ́run tó pọ̀ ní oore tí àánú rẹ̀ ò ní pẹ̀kun, ó ń bẹ létí ọ̀dọ̀ rẹ láti yà ọ́ lẹ́nu. Má gbàgbé, Rúùtù tẹ̀lé Náómì láìsí ìrètí. Gbogbo ohun tó lè jẹ́ ìrètí fún un ó ti tán. Ṣùgbọ́n Ọ́pà padà, àgbórúkọ Ọ́pà. Rúùtù tẹ̀lé Náómì. Wo a lè sọ̀tàn Jésù ká má sọ̀rọ̀ Rúùtù. Ọlọ́run padà mú ayọ̀ padà fún un. Ọlọ́run yìí ni mò ń sọ̀rọ̀ rẹ̀. Yóò mú ìrètí ayọ̀ padà fún ọ. Ó sì máa tún ní ayọ̀. Ó máa ní ìfọ̀kànbalẹ̀. Ó máa gbé ìgbé ayé rọrùn. Gbogbo owó iṣẹ́ rẹ ló ti bàjẹ́. Má sunkún. Ìyẹn sí ọ̀nà ìyẹn ìṣòpin rẹ. Ọlọ́run yìí ṣetán láti gbé ayé rẹ dìde. Gbogbo ẹ̀yin tẹ́ ń wo ẹ máa sí ààrẹ. Bẹ́ẹ̀ ń ṣe ń wo ẹ máa láìkì ẹ máa sí ààrẹ. Bó ń ṣe ń sí ààrẹ, gbogbo ibi tí olóore rẹ náà wà, wọ́n fi rere wá ọkàn. Mo pàṣẹ gbogbo ẹ̀yin tí ẹ ń wò tí ẹ ń sí ààrẹ, bí Ọlọ́run ṣe ń bẹ, bí ẹ̀mí rẹ ṣe wà láàyè. Ẹnikẹ́ni tí ń rìn lórí erùpẹ̀ ilẹ̀ tá a fi rí ayé rẹ̀ rán yóò fi wọ ọkàn. Ẹnikẹ́ni tó gbé orí sí àwọ̀ sánmà tí ire rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ yóò fi ire rẹ̀ wọ ọkàn. Ẹnikẹ́ni tí mí atẹ́gùn sí mú tá a yàn tí ọ pé kó sí ọ lóore, kò gbọ́dọ̀ fi ire yẹn dà ọ́ láàmú tí ó fi lé ọ lọ́wọ́. Ará mi olùfẹ́, má ronú para rẹ, má ronú para rẹ. Gbàgbọ́ pé Ọlọ́run tún lè ṣe é. Nítorí ti ṣe mú àwọn kan ní ìṣáájú tí ẹ lókù tó ṣe tẹ́ láti ṣe. Torí nìyí náà, Ọlọ́run tí mo mú tọ̀ wá ní àkọ́kọ́ prógámù yìí ní Facebook Live, Ọlọ́run tó pọ̀ ní oore ni. Ó pọ̀ ní oore, àánú rẹ̀ kò ṣe kí ni, kò ní pẹ̀kun. Ó fẹ́ ṣe ọ lóore. Ó fẹ́ mú àyípadà rẹ bá ayé rẹ. Ìwọ ò rí ilé ọkọ gbé, ogun tó ja ìyá rẹ ni, ogun yẹn máa ṣíwọ́ sẹ́nu ayé rẹ. Ṣùgbọ́n o gbọ́dọ̀ ní àwọn nǹkan kan. O gbọ́dọ̀ ní sùúrù, o gbọ́dọ̀ ní ìpamọ́ra, o gbọ́dọ̀ ní ìfọ̀kànbalẹ̀. Gbogbo obìnrin tí ò bá ti ní àwọn nǹkan yẹn àti ìtẹríba kò ní rí ilé ọkọ gbé. Lórúkọ Jésù, ogun tó ja màmá rẹ kò ní jà ọ́. Ará mi olùfẹ́, bọ̀dá, ìwọ ń pààrọ̀ obìnrin bí ẹni pààrọ̀ aṣọ. Ogun ọjọ́ alẹ́ ló gbé dání yẹn.
ogun ọjọ́ alẹ́ ni ó gbé dání yẹ jẹ́ kí n sọ fún ọ o ò gbọ́dọ̀ tún síwọ́nà ìyàwó rẹ mọ́ ó ní ò jẹ́ kówó dúró sí ọ lọ́wọ́ ìyókù ẹ̀mí rẹ la pè é o sì lè máa na ìyàwó rẹ o ò gbọ́dọ̀ dánrú ẹ̀ wò mọ́ jẹ́ kí n sọ fún ọ gbogbo ohun tómìnrin bá wúwo ṣe obìnrin làwọn máa pè é o ò gbọ́dọ̀ ti torí ẹ̀ fi ìyà owó jẹ fún lóúnjẹ rẹ̀ tọ́jú àwọn ọmọ yẹn ọjọ́ ọ̀la rẹ̀ làwọn ọmọ yẹn yóò dẹ̀ dára fún ọ má gbàgbé tí mo mú tọ́ wá ní ọlọ́run tó pọ̀ ní oore psalm 100 ẹsẹ̀ karùn-ún ó ní ọlọ́run pọ̀ ní oore àánú rẹ̀ kò ní pẹ̀kun àti òtítọ́ rẹ̀ láti ìrandíran pípọ̀ ní oore ọlọ́run fẹ́ fi bọ́ ọ ṣe ọlọ́run fẹ́ fi bọ́ ọ lò má gbàgbé ìwé tí mo kà fún ọ lẹ́ẹ̀kan orin Dáfídì 40 àti láti ẹsẹ̀ 13 kí ó wọ olúwa láti gbà mí ọlọ́run ṣetán àti gbà ọ́ tó o bá fi ayé rẹ mú Jésù tó gbà ní olúwa àti olùgbàlà rẹ olúwa kí ó wọ olúwa láti gbà mí olúwa yára láti ràn mí lọ́wọ́ kí ojú kí ó ti àwọn tí ń wọ ọkàn mi kí wọn ó sì dààmú pọ̀ gbogbo àwọn tí ń wọ ọkàn rẹ láti ṣe ní ibi wọ́n máa dààmú gbogbo àwọn tí ń wọ láti ṣí ọ níkà wọ́n máa dààmú wọn à ní rí ọ ṣe níbi wọn à ní rí ọ ṣe níkà bẹ́ẹ̀ ni yóò rí ó rí ìrànlọ́wọ́ ọlọ́run mo ló rí ìrànlọ́wọ́ ọlọ́run máa yà ọ́ lẹ́nu bẹ́ẹ̀ ni yóò rí ẹ jẹ́ ká tó wo orin Dáfídì orí 70 àádọ́rin kọ́ nìyẹn ní 70 láti ẹsẹ̀ ìkíní olúwa yára gbà mí àní ìwọ tó ń wò mí tó ń gbọ́ mi ọlọ́run fẹ́ yára kankan lórí ọ̀rọ̀ rẹ̀ ìwọ lókù tó ń di ọlọ́run lọ́wọ́ ọlọ́run ṣetán láti yára kankan lórí ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run ṣetán láti fi ìyára kankan bá ọ lò ilé tó ń kọ́ lọ tí ẹ ti wọ́ ọbẹ̀ yẹn ọlọ́run fẹ́ mú ẹ ti kú ó fẹ́ mú ẹ ti kú ó ẹni àjíǹde àti ìyè Jésù Kristi ọmọ ọlọ́run ọ̀gá ògo jùlọ onímájẹ̀mú ẹ̀jẹ̀ onímájẹ̀mú ìyè ló rán mi sí ọ ó ṣetán láti mú ẹ ti kú ó lórí ilé rẹ lórí ìdáwọ́lé rẹ gbà á ní olúwa àti olùgbàlà rẹ fi ayé rẹ fún yóò dẹ̀ dára mú ọ gbọ́n tí orí Dáfídì yẹn náà tún wí 70:1 olúwa yára gbà mí olúwa yára láti ràn mí lọ́wọ́ olúwa yára gbà mí ìyára kankan olúwa sọ pé ìyára kankan olúwa gbé ayé mi dìde ìyára kankan olúwa mú mi sí àṣeyọrí ìyára kankan olúwa jẹ́ kí ògo mi fọ́n ìyára kankan olúwa ó yá bá mi ta àwọn ọjà yìí ó ti pẹ́ tí àwọn ọjà yìí ti wà nílẹ̀ ìyára kankan olúwa gba ẹ̀tọ́ mi fún mi lọ́wọ́ àwọn olóore mi ìyára kankan olúwa gbé mi dìde ní ìyára kankan olúwa wọn òkúta ò lè dènà àjíǹde ní ìyára kankan olúwa èèkàn sọ agbára nù ní ìyára kankan olúwa àwọn olùṣọ́ dàbí òkú ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa gbogbo ẹ̀yin tí ẹ ń wò mí tí ẹ ń gbọ́ mi tí ẹ ń ṣí à prógráàmù tẹ́ ń tún bá mi hìn fàìtì àwọn ènìyàn lórúkọ Jésù olùgbàlà ìyára kankan olúwa sí ìṣerere sí ọlá àti ọrọ̀ ọlọ́run kò fi bá yín lò ó ní olúwa yára gbà mí olúwa yára láti ràn mí lọ́wọ́ kí ojú kí ó ti àwọn tí ń wọ ọkàn mi láti parun kí wọn kí ó sì dààmú kí wọn kí ó padà sẹ́yìn kí a sì dààmú àwọn tí ń wá ìfarapa mi ó ti tó fún ọ gbogbo àwọn tí ń wá ìfarapa rẹ ni wọn ó rí dààmú gbogbo àwọn tí ń yọ ayé rẹ lẹ́nu wọn ó rí dààmú gbogbo àwọn tí wọn lòdì sí ògo rẹ wọn ó rí dààmú gbọ́ bóyá o lè fẹ́ pè mí o lè pè mí sórí nọ́mbà yìí 070 3630 4592 070 3630 4592 tàbí 080 64 99 155 1 080 64 99 155 1 títí di ìgbà míì lórí àánú gbà ilẹ̀kùn àánú ṣí fún yín ọ̀nà là fún yín ayé rẹ̀ gba ìṣerere ó rí ìrànlọ́wọ́ ọlọ́run ebi ò gbọ́dọ̀ pa ọ́ mọ́ ó gbọ́dọ̀ jìyà mọ́ ìyà ò gbọ́dọ̀ jẹ ọ́ mọ́ gbogbo bí o bá ti dé máa rí àánú gbà gbogbo àmì àtakò eré kó máa parẹ́ lára rẹ lẹ́ẹ̀kan sí orúkọ mi ní wòlíì olùṣọ́ àgùntàn Akínlóye Michael Olúwaṣọlá ńlá
tinú ìjọ Restoration Authority Ministry aka Christ Authority Apostolic Church number 4 off Olúnlọ́yọ̀ Abonde Street Ọ̀nà-Àrà local government. Adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ lè fi àǹfààní lẹ̀ láti wo ètò yìí lórúkọ Bàbá Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Sọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ tẹ̀lé mi sọ pé májẹ̀mú àjínde májẹ̀mú àjínde o májẹ̀mú àjínde májẹ̀mú àjínde o májẹ̀mú àjínde májẹ̀mú àjínde o májẹ̀mú ìgòkèrè ọ̀run májẹ̀mú ìgòkèrè ọ̀run o májẹ̀mú ìgòkèrè ọ̀run májẹ̀mú ìgòkèrè ọ̀run o májẹ̀mú ìgòkèrè ọ̀run májẹ̀mú ìgòkèrè ọ̀run o àjínde àti ìyè Jésù Kristi ọmọ Ọlọ́run ọ̀gá ògo jùlọ onímájẹ̀mú ẹ̀jẹ̀ yára láti ràn mí lọ́wọ́ dìde fún ìrànlọ́wọ́ mi kí ojú kí ó ti àwọn tí ń wọ ọkàn mi láti parun kí wọn ó sì dààmú papọ̀ lọ ṣe rere. Ìgbà tó tún bá mi pàdé lórí prógrámù Ẹ̀mí Mímọ́ di àjọ lọ ìwàláyé Ọlọ́run ó di àjọbọ̀ láyọ̀. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Jésù Olúwa wa. Nàìjíríà mo pàṣẹ fún ọ ó tú àkókò padà sínú ògo rẹ padà sínú ìṣerere rẹ. Gbogbo ohun tó dọ̀ wọ́n lórílẹ̀-èdè yìí Ọlọ́run sọ di ọ̀pọ̀ Ọlọ́run sọ wọ́n di ọ̀pọ̀. Àwọn tí wà nídìí ìnira orílẹ̀-èdè yìí Ọlọ́run bá wa mú wọn. Ọlọ́run yìn ara rẹ lógo. A ó máa gbé orúkọ rẹ ga. A ó máa yìn ọ́ torí pé o ti tẹnu wá sọ bẹ́ẹ̀ pé ọ̀wọ́n máa di ọ̀pọ̀ lórílẹ̀-èdè. Ọlọ́run ṣiṣẹ́ rẹ̀ gbogbo àwọn tí ò ní jẹ́ kíṣẹ́ rí ó ṣe Ọlọ́run jẹ́ wọn ó dá mọ̀ pé ìwọ ni Ọlọ́run. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ìdí àìsàn ẹ gba ìtúsílẹ̀. Gbogbo ẹ̀yin aláboyún ẹ gbàṣẹ ìbí wẹ́rẹ́. Ẹ̀yin tẹ́ ń wojú Ọlọ́run fún ọmọ ẹ lọ lóyún. Gbogbo ẹ̀yin tẹ́ ń wojú Ọlọ́run fún àtijẹ àtimú ebi ò ní pa ọ́ lọ ríran lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ògo ni fún orúkọ rẹ̀. Ọ̀rẹ́ mi má gbàgbé o Jésù ń bọ̀ láìpẹ́ kò ní pẹ́ dé mọ́. Wà ní ìmúrasílẹ̀ wà ní ìmúrasílẹ̀ ìpè máa dún láìpẹ́ yóò dẹ̀ dára fún yín. Gbogbo ẹ̀yin adarí wa ẹ̀yin tẹ́ ń ṣe àkóso orílẹ̀-èdè ọgbọ́n ìmọ̀ àti òye Ọlọ́run kó yọ̀ǹda ẹ̀ fún yín. Gbogbo ẹ̀yin lọ́balọ́ba ẹ gba ìwàláyé Ọlọ́run lórúkọ Bàbá Ọmọ àti Ẹ̀mí Mọ́. Àwa ìránṣẹ́ Ọlọ́run lórúkọ Jésù Kristi àṣegbadé ìyè lórúkọ Bàbá wàhálà wa ò ní já sásán lórúkọ Jésù ìjọba Jésù a ó fi ṣèrè jẹ. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tòótọ́ ẹ̀yin òṣìṣẹ́ nínú ọgbà àjàrà Ọlọ́run tòótọ́ iṣẹ́ yín kì í ṣe lásán ẹ rí ìrànlọ́wọ́ Ọlọ́run gbà ẹ lọ rí ojú rere Ọlọ́run. Jésù Kristi Olúwa wa. Máa pàdé mi nígbà mìíràn lórí Baba Authority TV yìí lórí Facebook live yóò dára fún yín. God bless you.